ìwọ náà dúpẹ́ tiẹ̀. ẹlẹ́rù ni ẹ ṣeun aládé wúrà ẹ ṣeun Jèhófà nìsí mo yìn ọ́ àwímáyẹ̀wò òde ọdún. ọmọ nìyí bá ń wò ó ẹkú àlàjá ọdún o. Happy New Year. Abíọ́lá Oyèlédè. Happy New Year. Orí ẹyẹ ò máa pẹ́ yẹ. Ìyá kọ̀kọ́lẹ̀ wà. Adúpẹ́ Jésù tó bá wa ṣe. Happy New Year kìíní. Olúwọlé Ọlábọ̀dé. Happy New Year to you. Bí a ṣe wọlé yẹn jẹ́ àwọn àṣà àwọn ìlú wọlé. Happy New Year, Happy New Year, Happy New Year to all our friends. Èmi náà rè é. All our fans all over the world. Èmi náà rè é. Olúwa. Èmi náà rè é. Olúwa. Èmi náà rè é. Olúwa. Ó wá dúpẹ́ oore àtọdúnmọ́dún. Ó wá dúpẹ́ oore àtọṣùlóṣù. Ó wá dúpẹ́ oore ìgbà gbogbo. Èmi náà rè é. Olúwa. Èmi náà rè é, 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 Olúwa. Mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún. Mo wá dúpẹ́ oore àtọṣùlóṣù. Mo wá dúpẹ́ oore ìgbà gbogbo. Èmi náà rè é, Olúwa. Àtótóńtó ọba àtótó ọlá ìjìnlẹ̀ lókè ọba àwímáyẹ̀mú bàbá àgbà ẹ̀yìn lárúgbó ọjọ́ akíyọ mímọ́ àti ìdọ̀bálẹ̀ ṣe ẹ̀yìn nìmọ́lẹ̀ àrùn kárí ayé májẹ̀mú ọlá la fẹ́ kẹ́ wá bá wa dá ire ayọ̀ la fẹ́ kẹ́ fún wa o bàbá àgbà ẹ̀yìn làwa gbójúlé. Àtótóńtó ọba àtótó ọlá ìjìnlẹ̀ lókè ọba àwímáyẹ̀mú bàbá àgbà ẹ̀yìn lárúgbó ọjọ́ akíyọ mímọ́ àti fìdọ̀bálẹ̀ ṣe ẹ̀yìn nìmọ́lẹ̀ àtọ̀kárí ayé májẹ̀mú ọlá la fẹ́ kẹ́ wá bá wa dá ire ayọ̀ la fẹ́ kẹ́ fún wa o bàbá àgbà ẹ̀yìn làwa gbójúlé. Trinity Ember. Trinity Embassy. Wakati àánú. You are welcome. Happy New Year to you all. God bless you. God bless you. Ọba tí ọlá rẹ̀ mú mi lẹ́ngbẹ́lẹ́ngbẹ́. 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 Agbádá iná funfun yìí jẹ́ ògo kábíyọ̀ sí. Ó wá rírì fógo rẹ̀. Ọba tí ọlá rẹ̀ mú mi lẹ́ngbẹ́lẹ́ngbẹ́. 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 Agbádá iná funfun yìí jẹ́ ògo kábíyọ̀ sí. Ó wá rírì fógo rẹ̀. Gbogbo orin kan táwọn áńgẹ́lì kọ. Gbogbo orin kan táwọn Orin ire áńgẹ́lì ni o, kọ. orin ayọ̀ ni o. Ogun ayé dúró, ogun ọ̀run dúró. Orin ìṣẹ́gun. Àwọn áńgẹ́lì gbóhùn sókè ọ̀run. Gbogbo orin kan táwọn áńgẹ́lì kọ. Gbogbo orin kan táwọn áńgẹ́lì kọ. Ogun ayé dúró, ogun ọ̀run dúró. Joseph Àwọn áńgẹ́lì Olúbùkúnmi gbóhùn Aláwọ̀dé. sókè ọ̀run. My pastor, God bless you. Wọ́n wá wí pé Happy New Year. Èṣù ẹ parada kábíyèsí lẹ́mọ̀ bá kérú. Ogun ayé kó máa rí wọn kábíyèsí lẹ́mọ̀ bá kérú. Ogun ọ̀run ẹ òye kábíyèsí lẹ́mọ̀ bá kérú. Ogun Jésù tí mo rí kábíyèsí lẹ́mọ̀ bá kérú. Ǹjẹ́ ẹ mọ ìtàn tó ń bẹ lẹ́yìn orin yẹn? Nígbà tí Jésù Kristi nígbà tó kú, nígbà tá a sín tó wà nínú bòjì,
àwọn ẹgbẹ́ ogun ayé wọ́n yí ibojì rẹ̀ ká. Ǹjẹ́ ẹ mọ̀ wípé nínú àwọn ẹ̀mí òkùnkùn Sátánì òun náà gbé ìjọba rẹ̀ kalẹ̀. Ó lo aláṣẹ kan tí wọ́n ń pè ní Báṣẹ́búbù, Léfíátánì àti Asmodi. Àwọn mẹ́ta yẹn òun ló wá sí kẹrin. Ó wá ní kí wọ́n lọ sí orígun mẹ́rin àgbáyé pé kí wọ́n di gbogbo afẹ́fẹ́ tó wà lórígun mẹ́rin àgbáyé mú pé kí Jésù mọ́ lè jíǹde. Àwọn áńgẹ́lì wa ń bọ̀ látòde ọ̀run. Ìgbà tí wọ́n ń bọ̀ ó wá ń sọ fún ó ní ẹ̀yin kìíní ìbò lẹ́ ń bọ̀ ẹ gbà lẹ́nìí. Nígbà tí wọ́n rí pé ó di afẹ́fẹ́ mú, ó di gbogbo ẹ̀ mú, àwọn áńgẹ́lì bá porin bọnu. Wọ́n ní ogun ọ̀run, ogun èṣù ẹ paradà, ogun ayé ẹ gbọ́dọ̀ rí wa. Kábíyèsí ńlẹ̀ kán pé kábíyèsí ńlẹ̀ fọ́ba àwọn kérúbù báyìí. Jésù Kristi náà ni ọba náà tí wọ́n ń wí ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọba tó mú kémi àti ẹ kárí ọdún tuntun, kárí ọjọ́ òní. Nígbà tí orin yẹn máa fi kanlẹ̀, àrá ńlá rọ́ láti ìsàlẹ̀ ilẹ̀, ogun èṣù sì fọ́ pátápátá. Àtijọ́ náà ni ìjọba òkùnkùn ti fọ́ yángányángán. Tẹ́ fi rí ẹgbẹ́ òkùnkùn tó wà lóríṣiríṣi, wọ́n tún káàkiri gbogbo àgbáyé ni. Àwọn ogun ayé tó yíbodè rẹ̀ ká, àwọn náà ṣubú bẹ́rẹ́bẹ́, òkúta ńlá, gbogbo kíní bodì fọ́. Jésù fúnra rẹ̀ ó jíǹde ń bọ̀. Ogun èṣù ẹ paradà, kábíyèsí lẹ́. Ogun èṣù ẹ paradà, kábíyèsí lẹ́ bọ́ba kérúbù. Ogun ayé kó máa rí wa, kábíyèsí lẹ́ bọ́ba kérúbù. Ogun ọ̀run ẹ òye, kábíyèsí lẹ́ bọ́ba kérúbù. Ogun Jésù tí mo rí, kábíyèsí lẹ́ bọ́ba kérúbù. Ṣé rí prógráàmù tèní wákàtí kókó àdúrà mi tèní interaction la fi ṣe. Á jẹ́ ọpẹ́ àti ìyìn, á gbé Ọlọ́run ga, á fi ọpẹ́ àti ìyìn fún Ọlọ́run. Àǹfààní wà fún wa láti pè lórí nọ́mbà tá a nà sórí afẹ́fẹ́ yẹn tá a pè ní +1 281 857 3658 +1 281 857 3658. O nọ́mbà tá a fi pè wọlé tó bá ní prayer request tàbí o ní ẹ̀rí kan láti jẹ́ ohun tá a fẹ́ fè ní ṣe nìyẹn. Káfẹ́ ní ìdúpẹ́, káfí yan Ọlọ́run lógo torí pé títóbi ní orúkọ rẹ̀, ó sì ní ìyìn púpọ̀ púpọ̀. Kí lorúkọ rẹ̀ o? Ìyanu ìyanu. Kí lorúkọ rẹ̀ o? Ìyanu ìyanu. Mo ní kí lorúkọ rẹ̀ o? Ìyanu ìyanu. Mo ní kí lorúkọ rẹ̀ o? Ìyanu ìyanu. Ó ṣáájú afọ́jú. Ìyanu ìyanu. Ó jí òkú dìde. Ìyanu ìyanu. Kí lorúkọ rẹ̀ o? Ìyanu ìyanu. Kí lorúkọ bàbá mi? Ìyanu ìyanu. Mo bá ń jó, tí mo bá ń yọ̀. Mo bá ń jó, tí mo bá ń yọ̀. Ẹ má dá mi lẹ́kun, ayọ̀ mi ló kún. Jésù ló sọ mí dòmìnira. Banjo, bá mo bá ń jó, tí mo bá ń yọ̀. Bá mo bá ń jó, tí mo bá ń yọ̀. Ẹ má dá mi lẹ́kun, ayọ̀ mi ló kún. Jésù ló sọ mí dòmìnira. Ẹyẹ ń ké nígbó, idì ń ké nígbó, atẹ́yẹ àṣá àtàwòdì òkè. Odídẹrẹ́ ń ké, ẹyẹ àdán soríkodò sáàlà oko, àwòkó pẹ̀lú ń sọ̀rọ̀ ìjìnlẹ̀. Gbogbo ẹ̀dá inú omi, àtafẹ́fẹ́ tí ń fẹ́ lẹ́lẹ́ nínú afẹ́fẹ́, àtòrùn àtòṣùpá, àtàwọn ìràwọ̀ ṣàṣà lẹ́yìn oṣù, gbogbo wọn ni wọ́n ń júbà fọ́lọ́run. Balẹ̀lẹ̀ balẹ̀, gbogbo igi gbó atún palọ́lọ́ 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 palọ́lọ́, gbogbo igi gbó adákẹ́ minni 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 níwájú Olúwa. Gbogbo erékùṣù a sì fìbà fọ́ba tí ń jẹ́ Jèhófà. Bójúmọ́ bá mọ́, bólódùmarè bá tún mí sáyé, tí gbó tijù á mì tìtì á mì tìtì á mì tìtì. Ọba tí bẹni wò ní ìdájí ìdájí, tí gbogbo ayé fi rí ojú mẹ́mẹ́. Ọba tó mọ wíwá wa ló mà ti lọ wa. Yíyọ ọjọ́, wíwọ̀ oòrùn àtòṣùpá, lọ́wọ́ rẹ̀ ló wà lọ́jọ́kọ́jọ́. Bódífá bá ń dífá, wọ́n kàn ń dífá lórí asán ni. Bọ́lọ́pẹ̀lẹ̀ bá ń dọ̀pẹ̀lẹ̀, wọ́n ní lórí asán náà ló kúkú dálé. Ọlọ́run ọba nìkan ló mọ ohun tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la. Òun lọ̀gbágbá tí gbani mú tẹ̀mítẹ̀mí, mo ṣe kábíyèsí Èdùmàrè. Ọlọ́run ògo,
ògo ògo tó fi iná ńlá bora bí aṣọ, ògo àrà tí banilẹ́rù pẹ̀lú ìtànṣán iná, ojúkójú ò gbọ́dọ̀ wo bàbá aláṣọ iná funfun nẹ́nẹ́ nínú agbára bàbá mi àlà funfun gbò kanlẹ̀ láì lábùkù, ọba tó mọ́ tinútinú tòde ìyanu lọ́ba mi àrà tí ò lábàwọ́n bíntín nínú, ọba tí ò gbọ́dọ̀ faṣọ rírí kanra, ọlọ́run mi lárin mọ́rin ìdọ̀tí ní ńlá ẹwà tí yọ ní tẹ̀yẹtẹ̀yẹ. Mo ronú títí lórí iṣẹ́ ọlọ́run mi, oorun ọgbọ́n sì ń kùn mí, mo ro gbogbo rẹ̀ ní tìyanu, gègé jábọ́ níbi tí mo ti ń tò gbé, oorun ọgbọ́n tún mú mi lọ páfẹ́. Èdùmàrè ló ta mí jí sáyé kí n tó mú gègé nílẹ̀. Tafẹ́fẹ́ ni káwí ni àbí ni ti sánmọ̀ tó sọ̀rọ̀ tí ò jábọ́, ká tó sọ ní tilẹ̀ tó gbé sórí omi tílẹ̀ ò sì rí lórí omi. Afẹ́fẹ́ tó ń fẹ́, ta lẹ́ni tó mọbi tó ti ń fẹ́ wá, ta lẹ́ni tó mọbi tó ń fẹ́ lọ. Òyìnbó ṣe kọ̀ǹpútà, wọn ò rí tọjọ́ mú so, ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́, ọlọ́jọ́ ń kájú ẹ̀dá gbàgbé pọ́lọ́run mi lọ́ba tó ní ká yí ọmọ yìí gẹ́gẹ́ bí ọwọ́ agogo, ọba tó dá dúdú ló dá funfun, bó ṣe dá kúkúrú ló dá gíga, àtẹni kíkí àtẹni sísanra, iṣẹ́ ọwọ́ rẹ̀ náà la kúkú jẹ́, ẹnìkan òkúkú pọ̀ jẹ́ nìkan lọ, ẹ̀mí náà ló gbé kó wáró, bẹ́ẹ̀ mi bá ti bọ́ ara òwúlò. Òyígíyigì lọ́lọ́run mi, ọba tó yílé ayé po níbirikiti, ọba tẹ́nìkankan ò lè kìtàn láéláé, arúgbó ọjọ́ ńlá onírun funfun tó gbọ́jọ́ orí lọ sálálú, ìyanu lọ́ba mi àrà tó parí ogun Sámbá láti ohun Tòbáyà níjọ́sí, ní ńlá lọ́ba tó gbé Mósè níjà létí òkun, gbogbo ogun àwọn ará Hámórì gbogbo wọn ló fọ́ ní sísẹ̀ntẹ̀lé, ilẹ̀ rí odíwó ní Jẹ́ríkò níjọ́sí, ta ní kojú ogun rẹ̀ tí ò farapa. Ọlọ́run ooo, aritupitu tí ń bẹ lálákejì, bàbá mi orílẹ̀-mílẹ̀ tìtìtìtìtìtìtìtì, mìyé mìrún, mo rí ọ níwájú wọn òṣojo, bàbá mi ẹwà lẹ́yìn wọn ò gbọ́dọ̀ bẹ̀rù, àìkú àìsá Elédùmarè tí í jẹ́ mímọ́, ní ti gbígbọ́n pin, ní ti gíga pin, ní ti kápọ̀ lọ́rọ̀ láìsà ìní rárá. Ọlọ́run mi tirẹ̀ nìkan ṣoṣo ni nínú agbára, ní ńlá lọ́ba tí dójúta ronipin, ayé ní ronipin, Ọlọ́run kì í ronipin, ìyanu lèdùmarè tí gba tálákà nínú ìyà, ọba tó dá mi lèmi fọpẹ́ fún, káfọláfẹ́ni tó ga jù ló ṣe kókó, mímọ́ onílé ọlá tí ń bẹ lálákejì, bàbá mi lèdùmarè tó pọ̀ níbùkún, ọba tó dálé ayé láti inú òfurufú ń jágádó, ọba mi lọ́pẹ́ yẹ fún òníyìn yẹ fún, ọba tá a fún lẹ́bà tí ò jẹ, ó yẹ ká ẹ bá mi yìn àbí kò yẹ, ọba tí ò jẹ́ kó kú kó tó kú, ọba tí ò jẹ́ káfẹ́ lòmíràn dípò rẹ ló yẹ ní gbígbéga, ọmọ rẹ ò kú, ilé rẹ ò túká, bó o ti ń jẹ tàárọ̀ ló ń jẹ tọ̀sán, ìtọ́ tó fi sí ọ lẹ́nu bẹ́ẹ̀ ni ò gbẹ, òkèlè ń bọ́ sí ọ nínú kò pa ọ lórí, ó yẹ kó o fi ìfẹ́dùmarè, ó yẹ kó o dúpẹ́, ní ńlá lọ́ba tí ń pa ọ́ lálẹ́ tí ń jí ọ lójú mọ́mọ́. Ṣé gbogbo èèyàn tí ń sùn ní jísáyé ni? Ṣé gbogbo ẹni tí ń jẹun nírẹ̀yìn oúnjẹ jíjẹ? Kì í ṣe gbogbo èèyàn tí ń relé ìgbọ̀nsẹ̀ ní mórídélé, ó lójú ẹni tí ń rebi ìwẹ̀ tí bọ̀ láyọ̀. Ìwọ wọlé ìgbọ̀nsẹ̀, ọgbọ̀nsẹ̀ tán wẹ̀ ó yán kàǹkàn ó sì tún mọ́ tó ní, ó tún fi tó wẹ̀ nùnú ra, ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba tó fún ọ ṣe, ọ̀tá ń lùlù bàjẹ́ Olúwa ni ọ̀jẹ̀ ó dún, ó yẹ kó o fi ìfẹ́dùmarè. Ìní mo fi ń sọ wípé mo wò yí káàyé, èmi ò rẹ́ni bí ọba mímọ́, mo rọ́ máa ráyé níbi tí wọ́n gbé ń dádé, níbi tí wọ́n ti ń fira wọn jọba, mo rá àwọn ìjòyè pẹ́pẹ́pẹ́, mo rọ́ ládé wẹ́wẹ́, mo wá rìnrìn àjò ẹ̀mí, mo dáàfin ìyanu, mo tajú kán, mo rọ́ba tó tún jọba fún gbogbo ọba, mo rọ́ Olódùmarè lórí ìtẹ́, ọba ìkú àìsá, mo rọ́ba tí ń ṣe ni ní kàyéfì, mo wá rí fọba tí ń jẹ́ kábíyèsí gangan, mo yí kítíkítíkítí, mo yí kìtìkítí níwájú Aláàfin ọ̀run, ọba tí jẹ́ kí rírí ọmọ rí, ọba tí jẹ́ kí ṣíṣe ọmọ ṣe, òun gangan ní jẹ́ àlèwí lè ṣe àlèṣe lè wí, ní ńlá lọ́ba tí ń jẹ́ mírèkù láàfin, ọba tí ń polówó ọlá tantantan, awẹ̀wò ọ̀rọ̀ dùgbẹ́dùgbẹ́dùgbẹ́dùgbẹ́dùgbẹ́dùgbẹ́, akíkíkí ayìnyìnyìn, ọba tó kíra rẹ̀ lákìdé góńgó, ọba tó kíra rẹ̀ lákìtọ́ pinpin, ṣáájú ọlá, ọba tó gbọ́n ju gbogbo ọlọ́gbọ́n lọ ní, gbígbọ́ngbọ́n ọgbọ́n wíwáyà mi ipò mímọ́, ọba tó gbọ́ngbọ́ngbọ́n tọ́gbọ́n ò lè mú mọ́, ọba tó mọ̀mọ̀ tí mà ò lè mọ̀ tán, olú ọgbọ́n tó kalẹ̀ sóde ọ̀run, ọba dìgbì nínú agbára bàbá mi ò mẹ̀mẹ̀mẹ̀lẹ̀ gbígbímu, kábíyèsí o, apẹ́ nínú ọlá ńlá ẹni àfọwọ́ tẹ̀rùtẹ̀rù tí ń bẹ lórí ìtẹ́ àánú, ọba tí ń bẹ nínú ògo jùlọ, ọba tó pé ní mímọ́, ọba tó pé ní gíga, ní ti ọlá ọba mi ju gbogbo aráyé lọ, ní pàtàkì ipò nǹkan lèdùmarè tí ń jọba lórí ìtẹ́ ìwà mímọ́, ọba tó gbélé ọlá kalẹ̀ sínú ògo, ṣẹ̀rùbà wọn lélẹ́dùmarè tí í jẹ́ mímọ́, ọba tó faratì bí òkè. Ó tẹ́ mi lọ́rùn kí n jó Ọlọ́run mi, Òkúlù mú kẹ́ máa jó Ọlọ́run mi. ó tẹ́ mi lọ́rùn kí n jó Ọlọ́run mi, Òkúlù mú kẹ́ máa jó Ọlọ́run mi. ó mú kulu, Ó mú kẹ̀kẹ́, ó mú kulu, ó mú kẹ̀kẹ́, ó mú kulu, ó mú kẹ̀kẹ́. ijó tí mo jó
sáré wá o. èso wẹ́wẹ́ ó súnmọ́ wa. Ọmọ wẹ́rẹ́ sáré wá o. èso wẹ́wẹ́ ó súnmọ́ wa. Kòró ohun tó dùn mára fọ́mọ mi. Kòró ohun tó dùn lóyìn lọ mára fọ́mọ mi. Bíbélì tó dára jù mára fọ́mọ mi. Kòró ohun tó dùn lóyìn lọ mára fọ́mọ mi. Ọmọ wẹ́rẹ́ sáré wá o. èso wẹ́wẹ́ ó súnmọ́ wa. Ọmọ wẹ́rẹ́ sáré wá o. èso wẹ́wẹ́ ó súnmọ́ wa. Lórúkọ Jésù ìwọ àgàn wá kọwọ́ bòsùn. Òyì àmọ́dún wà rọ́mọ gbé kan. Lórúkọ Jésù ìwọ àgàn wá kọwọ́ bòsùn. Òyì àmọ́dún wà rọ́mọ gbé kan. Ọmọ wẹ́rẹ́ sáré wá o. èso wẹ́wẹ́ ó súnmọ́ wa. Ọmọ wẹ́rẹ́ sáré wá o. èso wẹ́wẹ́ ó súnmọ́ wa. Children, show me what you have. I am a joy, 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 joy in the Lord, joy everlasting forevermore. Children, show me what you have. I am a joy, 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 joy in the Lord, joy everlasting forevermore. Father Abraham had many sons of Father Abraham. I am one of them, and so are you. So let us praise the Lord. Father Abraham had many sons of Father Abraham. I am one of them, and so are you. So let us praise the Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my tó àwọn tá a fi ń yan ọlọ́run lógo ńlá pè ní ògo titun tá a rìlíìsì nínú àwọn rẹ́kọ̀dù wa ní year 2002 òun la rìlíìsì rẹ́kọ̀dù tí ẹ̀ ń gbọ́ yìí tẹ́ ń gbọ́ yìí year 2002 òun la rìlíìsì ẹ̀ ògo titun òun náà ni a pè é lónìí ọpẹ́ àti ìyìn la fẹ́ fi fún ọlọ́run a wọ inú ọdún 2020 hey. Ọdún ayọ̀ ni o ọdún ìbùkún ni o ọdún ìgbéga òun náà ni ọdún ìjẹ́ fún èmi àti ẹ̀yin ọdún tó dára ni ṣùgbọ́n wàá múra wáṣí kí ni wàá múra mo ti prepare mind wa sílẹ̀ sí pé gbogbo àwa tó bá ti ní Kristi gẹ́gẹ́ bí olúwa rẹ tó ní gẹ́gẹ́ bí olùgbàlà rẹ tó ní gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì rẹ ó nílò ìbẹ̀rù kankan. Because this year is a year of great turnaround. Ó jẹ́ ọdún àyípadà ọdún, ó sì jẹ́ ọdún ògo. Ọdún tí àwọn ènìyàn máa rí ògo lò. Àwọn tí ẹ ti gbàgbé tipẹ́tipẹ́. Ọlọ́run máa wú wọn jáde. Àwọn tí wọ́n ti jí ògo wọn gbó pé lọ́gán ọdún yìí Ọlọ́run máa dá ògo yẹn padà. Tó bá lè gbàdúrà dáadáa. Ọlọ́run máa dá. Ọlọ́run dẹ̀ jọ ọdún tọ́lọ́run fẹ́ gbọ́ àdúrà. Ìdí ẹ̀ la ṣe gbọ́dọ̀ tẹpẹlẹ mọ́ àdúrà dáadáa nínú ọdún tá a wà yìí. It's a year of glory recovery. It's also a year of glory manifestation tí ògo ẹ máa farahàn. Ọdún year of turnaround ni àwọn nǹkan iṣẹ́ ìyanu ire ó máa ṣẹlẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run tòótọ́. Ní ọdún yìí ó máa jẹ́ ọdún tó yẹ pé a ó mọ wòlíì Ọlọ́run àti tí kìí ṣe ti Ọlọ́run because Ọlọ́run fẹ́ fi agbára rẹ̀ hàn gidi gan àti ìfòròyàn tòótọ́ torí pé gbogbo àwọn pàǹdà tó ti wà nínú ìgbàgbọ́ tí wọ́n ti darapọ̀ tí wọ́n ń kó ìdọ̀tí bá orúkọ Ọlọ́run fúnra rẹ̀ ọmọ bí ó ṣe yanjú iṣẹ́ yẹn lọ́dún yìí Ọlọ́run fẹ́ fi àwọn ìyàtọ̀ sí lọ́dún tá a wà yìí. Ó jẹ́ ọdún tó jẹ́ wípé ẹ jẹ́ kí n sọ fún wa it's a year of decision making
tó yẹ pé láti gbé ìgbésẹ̀ kan lọ́dún yìí ẹ jẹ́ kí n sọ fún wa ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó bá fẹ́ gbé lọ́dún yìí róòrè o rò jinlẹ̀ dáadáa kó sì gbàdúrà sí kó sì gba ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run lọ́dún yìí. Any decision you want to make, you want to go into a business, the venture, you want to go into marital relationship, or you want to take a step on your marital issue, on whatever, or you want to move from one place to the other, you want to move from one country to the other, you have to think very well. It's not good for you to make any mistake this year at all. Torí mistake tó bá ṣe lọ́dún yìí, tó bá lọ ṣe decision, a wrong decision, ó ṣe ṣe kó má rí correct in the next 10 years. Ó ṣe ṣe kó má rí correct in the next 10 years. So láti gbàdúrà dáadáa kó gba ìtọ́ni gidi látọ̀dọ̀ Ọlọ́run kó tó di pé ó gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó máa gbé lọ́dún yìí Olúwa ràn ẹ́ lọ́wọ́ o. Má dá ohunkóhun ṣe. That's why the Bible say, commit your way unto the Lord, also trust in him, and he shall bring it to pass. Ẹni pé ó ní fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, gbẹ́kẹ̀lé pẹ̀lú òun yóò ṣe kíni yóò sì mú ṣẹ. Má gbé ìgbésẹ̀ kan on your own this year. Even you want to leave one church to the other, think deep. Don't just decide, oh, I'm leaving this church, oh, I'm going to another place. You understand? Ó láti mọ̀. Ṣùgbọ́n tó bá gbé ìgbésẹ̀ tó dá, a very right decision, oh my God, ó ṣeé ṣe kó jẹ́ òun ló máa jẹ́ great turnaround in your life throughout the day of your life. Àwọn kan máa gbé ìgbésẹ̀ kan lọ́dún tó yẹ pé ni ó ṣe ìpinnu àyípadà rere, àwọn ìyanu something amazing. Ẹ jẹ́ ká wo Acts of Apostles chapter 2 verse 7. Ó ní a sì ṣe gbogbo wọn, ẹnu sì yà wọ́n ń wí fún ara wọn pé wò ó, ará Gálílì kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ìṣe. Yẹn ni wípé àwọn ìyanu kan wà, there are some miracles that will come that it will amazing people, it will amazing you. Eléèbó ẹ̀ ló sọ báyìí, ó ní and they were all amazed and marveled, saying one to another, behold, are not all these which speak Galilean? Torí pé èdè tí wọ́n sọ jáde wọ́n expect pé ẹni yẹn lè sọ kí ẹ̀kan ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ Yorùbá ń sìn kó má tiẹ̀ kàwé rí kó kàn dédé máa sọ Spanish kó dẹ̀ dánmọ́ kó yọ ọmọ lẹ́nu. That thing will amaze you. So àwọn ìyanu kan máa ṣẹlẹ̀, mo lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni. Ẹ rí wípé àwọn ọmọ ẹ̀yìn inú yàrá kan wọ́n ní kí wọ́n wà láti ìgbà tí Jésù ti lọ. Wọ́n lè ṣe nǹkan. They can't go out, they can't preach, they can't do anything because why? They are powerless. They are powerless. There's no strength. God is going to release his strength to his people this year. That is why it's so important for you this year to really move closer to God. Make sure you are so close to God. Make sure that you hear from him. Make sure you communicate to God in whatever decision you want to take this year. Because God will give you strength to come out of the cage. He will give you strength. He will give you power, anointing that will take you out. That will take you out. That will take you out. Àwọn nǹkan kan. So ọdún tí a wà yìí ó jẹ́ ọdún tó yẹ pé ìgbésẹ̀ tó fẹ́ gbé ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ. Please don't take a wrong decision. And I will advise people, if you have never known Christ before, it will be a great decision for you to decide to follow Christ right from now and pray the prayer of faith where you are and say, Father, I come to you as a sinner. I give my life to you, Lord Jesus. You died for my sin. Come and be my Lord, my Savior. Please, Lord, forgive me all my sin. Wash me with the blood of Jesus. Write my name in the book of life. Then follow the footsteps of what the Bible teaches. Then you will see that it shall be well with you this year. It shall be well with you this year. And you will make it this year. It's a year to just pay, the joy. One day there will be series of joy. According to our Father in the Lord, that God released through him. Pastor Adeboye Wani, there's going to be a series of joy. That is, series of blessing, series of favor, series of victory, miracle, breakthrough, open doors. For who? For children of God. Àwọn ọmọ la fi fún.
ó ní a kì í ṣe kíni a kì í fún oúnjẹ ọmọ a kì í fi fún ajá. Then it is a year of time and season. Ó jẹ́ àkókò, ó jẹ́ ọdún àkókò àti ìgbà. Àwọn àkókò àwọn kan ó máa parí, ìgbà àwọn kan ó máa parí, àwọn kan máa bẹ̀rẹ̀ ìgbà ọ̀tun, àkókò ọ̀tun. Mo mọ̀ pé ìwọ náà máa wà ní àwọn tó máa bẹ̀rẹ̀ ìgbà ọ̀tun, àkókò ọ̀tun ní ọdún tá a wà yìí. So when my father in the Lord released out, I was so happy. I said, Daddy say, generality in the whole international scene, there's going to be changes in government. Yẹn ni pé àwọn àyípadà kan máa wà sísìn, sáà àwọn kan máa parí, sáà àwọn kan ó wọlé. Torí ohun gbogbo ní kíni o, àkókò wà fún. That is why it's so important for you and me to make sure that our time is so important this year. Don't misuse your time. Don't misuse your opportunity. Any opportunity given to you, have you been given opportunity to serve, either in a country or in your community or in a local government or your parish or even in your church? If you are given opportunity to serve anywhere, most especially working for the Lord, please do it with all your strength, with all your heart. Even the work you are doing as a living that is handing you your daily bread, don't just do it this year as if you are doing work for pay. I want you to do all your work, your business, handle it as a ministry. You know, when we are talking about a ministry is something, it's a sacrificial service you give to humanity. Sacrificial service you give to humanity. You give yourself out. You understand? As if you are doing it for the Lord and you are going to gain it. There is nothing you do in this world for humanity that's not recorded in heaven above, that you will not gain it back. There is profit that will follow it. Are you in a health sector? Don't do it just because of your salary. Do it like a ministry. Handle that soul. You don't want this soul to perish. You don't want this soul to die. You want this sickness to leave this guy. You understand? This year, please, it's a year of time and season. Ohun gbogbo ni àkókò wà fún, lo àkókò rẹ dáadáa. Ẹ jẹ́ lọ sínú ìwé oníwàásù. Ẹ jẹ́ wo oníwàásù orí ìkẹta ká wo ẹsẹ̀ kínní. Ó ní ohun gbogbo òun náà ni àkókò ṣe kínní. Àkókò wà fún àwọn àkókò tó máa lò lọ́dún lò dáadáa. Àwọn àkókò tó bá yẹ kó ṣiṣẹ́ ṣe dáadáa. Tó bá yẹ kó fẹ́ sinmi yẹn dáadáa. So ti yẹ tó bá fẹ́ ṣe fún Ọlọ́run dáadáa. You know, ó ní ó kà báyìí wípé olúkúlùkù òun lé àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Ìgbà bíbí ni àti ìgbà kíkú, ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn, ìgbà pípa àti ìgbà ìmúláradá, ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́, ìgbà sísọ̀kan àti ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn, ìgbà sísọ̀fọ̀ àti ìgbà jíjó, ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkó òkúta jọ, ìgbà fífọwọ́kóni mára àti ìgbà fífàsẹ́yìn ní kíkóni mára, ìgbà wíwárí àti ìgbà sísọnù, ìgbà pípamọ́ àti ìgbà sísátì, ìgbà fífàya àti ìgbà ríríran, ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn, ìgbà fífẹ́ àti ìgbà kíkórira, ìgbà ogun àti ìgbà àlàáfíà. Bí àwọn ìgbà yẹn ṣe wà nìyẹn. Níbi tó bá wá kángun sí ọ, jẹ́ kẹ́mi Ọlọ́run darí ẹ̀ fún ìgbésẹ̀ tó bá gbé ní gbogbo àkókò kọ̀ọ̀kan. And never mess up with your time. Never mess up with any opportunity given to you this year. Don't mess it up. Don't mess it up. Any opportunity, even as a man of God this year, never mess up. Kan wà t'Ọlọ́run máa release agbára àti anointing fún lọ́dún yìí. Please, don't turn yourself to be God. Opportunity lọ́lọ́run fún ẹ. Ọlọ́run fi àdánwò ni òun láti kíyèsára. Ó ṣe é ṣe pé gbólóhùn kan tó sọ báyìí ní solution ìgbésí ayé àwọn èèyàn. Má wàá sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́hùn. Má jẹ́ kán gbé ẹ ga ju bó ti yẹ lọ. Don't mess up with opportunity given to you. Or they give you a chance to be a president of a country.
because there's going to be a lot of changes in government. If you mess up with it, God will remove you. But if you do it well, God will bless you and bless your generation through it. Whatever God give you opportunity to do this year, please don't mess it up. Don't mess it up. Ọlọ́run lè bless ẹlòmíì kó fún ẹ ní owó. Mọ́ torí pé tó bá sí nínú ìjọ yẹn ò lè gbérí. Ọlọ́run kò pẹ́, Ọlọ́run máa ń fẹ́ èèyàn pààrọ̀. Ẹ jẹ́ kí n sọ ìtàn ọkùnrin kan fún yín. Ọkọ àtìyàwó ni ìránṣẹ́ Ọlọ́run lọ́kọ. Ó fẹ́ lọ sí ntọ́sẹ̀lẹ̀ ni ó. Ìránṣẹ́ Ọlọ́run fẹ́ lọ sí ministry. Ọlọ́run wá sọ fún pé kó lọ ministry. Ó lòun jẹ́ breadwinner. Òyìn kọ́ mú wọlé. Ọlọ́run ní pé gbàgbé ẹ̀, màá tọ́jú ẹ. Ohun tí máa ṣe ni pé màá yí ọ̀rọ̀ yẹn sórí ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ ọmọ tọ́jú ẹ̀. Ìyàwó ẹ̀ ọmọ tọ́jú ẹ̀. Ohun tó bá fẹ́ ministry pátápátá. Màá bless ìyàwó ẹ̀. Ò ní wojú anybody tí ì jẹun. Ọlọ́run dẹ̀ gbọ́. Bí ìyanu yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ní ọwọ́ ìyàwó bẹ̀rẹ̀ sí ní jí sówó. Ló ń jí sówó. Lówó ìdè. Ministry wọn dẹ̀ tóbi. Ministry wọn tóbi gan. Ní ìgbà tó wá dé ìkóríta kan, ọkùnrin yẹn dé lọ́jọ́ kan rẹ̀. Ó ní ọ̀ní, give me water to drink. Ọwọ́ á kùn. Ó ní kí ló dé gan? Òun ló máa ṣe bọ́ mo ẹ̀ tún máa sọ pé kó n tún lọ bomi wá. Can't you go and take water by yourself? At the end of the day, she went and brought the water to her husband. Ó ní okay, omi náà rí ẹ̀dẹ̀ ẹgbà kẹ́mú gbà kó mú jọ. Ọkọ ò bínú sí. But n tó kàn happen ni wípé ọ̀rọ̀ tí Ọlọ́run fún arábìnrin yìí ó sì ń lọlẹ̀ dò. Eré ni àwàdà arábìnrin bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ọkọ ẹ̀ náà gbàdúrà. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó ẹ̀ wá dọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan pé dádì ẹ gbàdúrà fún mi. Òun ò mọ tó ń ṣẹlẹ̀ sí bísínẹ́sì òun mọ̀. Nǹkan ò lọ déédéé mọ̀. Bí ìránṣẹ́ Ọlọ́run ṣe fẹ́ gbàdúrà báyìí, Ọlọ́run fi ràn hàn. Òun Ọlọ́run lòun wà ń bẹ̀ o. Òun ti yọ kúrò nípò, ó sì fẹ́ lòmíì dípò ẹ̀. Rọ́bà ní arábìnrin yẹn dìde. Òun ò ní lè gbàdúrà fún. Ó ní kí ló dé? Ó ní Olúwa fi hàn wípé Ọlọ́run fi ọrọ̀ fún yín, ó fi ọlá fún yín kẹ́ lè tọ́jú ọkọ yín tó wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́. Ó ní Ọlọ́run wá fi hàn wípé ọkọ yín délé, ó fẹ́ bè, ó ní kẹ́ fóun lómi, ó lẹ́ wá gbé omi yẹn fún ní ìgbé ìsọnù. Ó lẹ́ kàn fi kún báyìí ẹ fọwọ́ sí. Ó ní àtijọ́ yẹn nǹkan tẹ́ ṣe yẹn ó bí Ọlọ́run nú. Ọkọ yín ò bínú sí ó sì gbòòtú bí Ọlọ́run nú. Ó látọjọ́ yẹn lọ́jọ́ Ọlọ́run ti remove fún yín kúò. Ẹ bá ń gbàdúrà, ó ní tètè máa lọ. Olóhùn torí pé kò ọ̀rọ̀ rẹ̀ ò látúnṣe. Ẹlòmíì Ọlọ́run ti fi ọ́ dí, ó ti fẹ́ lòmíì dípò ẹ. Ó ti gbé lòmíì sí ipò ẹ. Ọ̀rọ̀ ló ní lọ́dún yìí, dákun mọ́ gbéraga. Opportunity ni o. Ipò ló wà lọ́dún yìí, opportunity ni o. Ògo ló rí lò lọ́dún yìí, opportunity ni o. Ẹnìkan la fi sí ìkẹ́ rẹ kó tọ́jú lọ́dún yìí, opportunity ni o. Please do it well. Because ọdún ìgbà àti àkókò ni o. Àkókò àwọn kan ó parí, àkókò àwọn kan máa bẹ̀rẹ̀. Ìgbà kan ó yí lọ, ìgbà kan ó wọlé. Sáà kan ó lọ, sáà tuntun yóò wọlé. Ohun tí mo fẹ́ ká fiyèsí rèé o. Ọ̀rọ̀ yẹn lè máa dàbí òwe o, ṣùgbọ́n ó wà ní ọwọ́ rẹ láti yàn eléyìí tó bá fẹ́, èyí tó fẹ́ k'Ọlọ́run ṣe fún ọ. Ohun tó wá ṣẹlẹ̀ fún ọ tó ṣe pàtàkì fún ọ, òun ló wà nínú ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 1. Ẹ jẹ́ á sáré wò ó. Orí 12 ẹsẹ̀ 1, ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 1. Ó ní, ó kà báyìí wípé rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí lé ọjọ́ ìwé rẹ, nígbà tí ọjọ́ ibi kò tíì dé àti tí ọdún kò tíì súnmọ́ etílé, nígbà tí ìwọ wí pé èmi kò ní inú dídùn nínú wọn mọ́. Ìyẹn ni pé àwọn àkókò kan wà tó jẹ́ ọjọ́ ibi. Ọlọ́run fún yọ sípò ń sìn, ọlá wà ń sìn. Rántí Ọlọ́run rẹ nísinsìnyí o. Ògo yọ báyìí nísinsìnyí, ó rògolo lọ́dún yìí, kápá yẹn tì, wàá rí ògolo. Ṣùgbọ́n rántí Ọlọ́run rẹ, Ọlọ́run tó dá, má fi ẹnu rẹ, má pe ìránṣẹ́, má pe ẹlòmí ẹgbẹ́ rẹ, má pe lọ́lẹ̀ pé torí wọ́n múra ṣiṣẹ́ ni òun ló jẹ́ kó ṣe. Àìmọye àwọn tó ṣiṣẹ́ jù ọ lọ, àìmọye àwọn tó ṣiṣẹ́ jù ọ lọ. Then mo fẹ́ bá gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run sọ̀rọ̀ ní ọdún tá a wà yìí. Ọ̀run fẹ́ ṣí o, ìbùkún fẹ́ rọ̀. Sáwọn pé kì í ṣe ìjọ mi lọ ń wá. Má fi ìdámẹ́wàá ẹ̀ ṣeré, má jẹ́ káwọn èèyàn kan tàn ọ́ o. Má fi ìdámẹ́wàá rẹ, ọrẹ, àánú fún ọmọnìkejì
fún àní tí ò ní ràn lọ́wọ́. Ìjọ Ọlọ́run make sure wípé the church of God does not lack this year. Make sure you take good care of ìránṣẹ́ Ọlọ́run tó ń gbàdúrà, tó ń gbé ẹ̀bẹ̀ àdúrà rẹ lọ síwájú Ọlọ́run nígbà gbogbo. You understand? Mo lè wá ní church mi kí n má lè sọ fún ọ báyìí torí pé ká má rò pé bóyá mo fẹ́ kí Ọlọ́run tọ́jú mi fúnra rẹ̀ to the glory of God. Ọlọ́run ò fẹ́ mi rí torí Jésù sọ ó ní tá a bá ń lọ ó ní má mú aṣọ pé méjì, ó ní tá a jẹ tá a mú òun ó fi fún wa. Ní sì ń ṣe Ọlọ́run sì ń ṣe aláàánú ni, ṣùgbọ́n kí ìwọ kó lè ní ìbùkún. Akán ti tàn ẹ́ wọ́n ní ìdámẹ́wàá yẹn Old Testament ni. Okay, ojoojúmọ́ lọ máa kó tiẹ̀. No fashion form against me that shall prosper. Ọ̀sàmì àbí so wà nù New Testament. Ṣé bí Old Testament ni? I shall not die but live and declare the glory of God in the land of the living. Níbo ló wà? Ṣé nu ní that says Old Testament ni? So why tó wá di area tó jẹ́ pé òun láti give back to God, give back to the work of the Lord. Ó wá di forbidden fún ọ. Ọlọ́run ò ní jẹ́ kí ire ó di forbidden fún ọ lọ́dún yìí. Ìbùkún ò ní di forbidden fún ọ lọ́dún yìí. Wàá rí tiẹ̀ ṣe lọ́dún yìí. Wàá rí ògolo lọ́dún yìí. Ọ̀nà máa ṣí fún ọ lọ́dún yìí. Mo dé láti súre fún ọ. Èmi náà fẹ́ máa sow seed ire sínú ayé àwọn ènìyàn pé kó dára fún ọ nínú ọdún yìí kó rí ògolo. Ọdún ya 2020 ó jẹ́ ọdún tí ò tí ì wáyé rí nínú ìṣẹ̀dá ayé. Ṣẹ́rí tá a bá ti ń mú àwọn nǹkan kan tó bá ti ń di 1 2 3 4 5 6 7 8 9 ìjọba fẹ́ yí padà. Ògo nǹkan kan ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Nígbà tí Abraham pé 99 Ọlọ́run pé wá bí ọmọ rẹ̀ máa dàbí ìràwọ̀ ojú ọ̀run. Ọlọ́run fẹ́ ṣe nǹkan something that will amaze ẹ. Ohun tó máa amaze ẹ, ohun tó máa ṣe yàtọ̀. Tó bá tún wo sáà ìgbà tí ayé tó wá dórí Noah, nígbà tó tún fẹ́ di oníbejì bẹ́ẹ̀ Ọlọ́run wò pé ìjọba ayé ìgbọ́dọ̀ yí padà, àwọn èèyàn wọ̀nyí wọ́n ń ṣe Ọlọ́run parẹ́. Nígbà tí ó tún yá tó bá tún calculate ẹ̀ after 9 kìíní kan ó tún fẹ́ wọ kìíní kan, wàá tún rí wípé sáà Abraham tún bẹ̀rẹ̀. Bí generation yẹn ṣe ń lọ nìyẹn, bó ṣe ń lọ nìyẹn. So orí ọdún tó wà yìí, please don't miss the opportunity God will give you. Opportunity tó bá dẹ̀ rí, please don't mess it up. Ògo rẹ̀ hàn jáde lọ́dún yìí. Don't be too excitement. Má jẹ́ kó bà kíní yẹn jẹ́. O ní láti take it easy. Kó dẹ̀ make sure wípé you are on the right way and you are doing the will of God. Don't talk anyhow. Don't do things anyhow. Gbogbo tó bá ṣe jẹ́ kó jẹ́ ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run kó lè enjoy ẹ̀, kó lè pẹ́ kí wọ́n gan sì lè pẹ́ lórí ayé. This year ọdún ayọ̀ ni o, ọdún ìbùkún ni. Ẹjẹ́ tó díẹ̀ sí bẹ́ẹ̀ bá nídìí ẹni tó bá fẹ́ prayer point ẹ fẹ́ ká àbí o fẹ́ béèrè kan àbí o fẹ́ kí mi àbí ká jọjọ kíra wa kí n gbóhùn rẹ, o lè pe nọ́mbà mi lọ́wọ́ báyìí +1 281 857 3658 +1 281 857 3658. Remember. Hello. Happy New Year, my mommy. Ẹ kú ọdún, ẹ kú àlàjá ọdún mà o. Hallelujah, Olúwa ṣeun. Adúpẹ́ dádì ńkọ́ o. Mo wà lé mà. A fẹ́ yọjú sí yín ni. Okay, anytime. God bless you ma. Ẹ ṣé ma, God bless you ma. Yes, ẹ ṣé ma. Yes ma. Jésù nìkan lolùgbàlà tó lè gbà ní là. Jésù nìkan lolùgbàlà tó lè gbà ní là. Jésù nìkan lolùgbàlà tó lè gbà ní là. Ọba wa ni kò fìyè fún o. Jésù nìkan lolùgbàlà tó lè gbà ní là. You know, you may not know the history behind this song. To the glory of God, this song is being composed by the person talking to you, right? You know, I gave my life to Christ at the age of 15.
That was in 1979. To the glory of God, I clocked 40 years. This January, on the 6th of this January, I will clock 41 years in the Redeemed Christian Church of God and as a born-again Christian. Now, in those days, on Sunday school, they used to teach us how to evangelize. That when you go out there to evangelize to people, never condemn anybody, never abuse anybody. But what you do is that you tell them what your Christ can do. That is why in those days they call some of us Brother Jesus Save. Then we go out there, we tell them Jesus save, Jesus heal, Jesus deliver. So when I grew up, I make it to be one of my best songs. That is only Jesus Christ that can save. Because Jesus has saved me. He can save anyone. It doesn't matter whom you are. It doesn't matter how terrible the life you have lived. If you give your life to Christ, He will surely save you. Jésù nìkan lolùgbàlà tó lè gbanilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbanilà. Ọba wa ni mo fi yìn fún ọ. Hallelujah. Hallelujah. Wólẹ̀ fún o. Ẹ wólẹ̀ fún o. Ẹ gbé ògo. Gbé ògo. Sọ́lọ́run wá. Sọ́lọ́run wá. Jésù nìkan lolùgbàlà tó lè gbanilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbanilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbanilà. Ọba wa ni mo fi yìn fún ọ. Ọlọ́run mi ìyanu ìyanu akakatirika onípẹ̀lú ògo alùpẹ̀mùdẹ̀mù wòmíwòmí olórí aríran òjijì ọlá rẹ̀ òjìgòjìgò aláìnípẹ̀kun àrágbèrègèdè tí ń bẹ lóde ọ̀run alùgbàgbàgbà abalẹ̀ hamilẹ̀ abùkì amòkè agbára àìlópin ògbòmùgbòmù òkìtì ayé òkìtì ọ̀run òun nìkan ni aláyé alọ̀run òun nìkan ni alọ̀run gbàṣẹ ọba tí ń gbani ni ọba tí ń lani ni ọba tí ń rí ni ọba tí ń sọ́ni ni ọba tí ń kọ́ni ni ọba tí ń yéni ni alágbàwí àwa olùpilẹ̀ṣẹ̀ òun láláṣẹ ẹ̀ka òdodo balógun ìgbàlà ọlọ́run mi àwọn kan ń wò ọ́ wọn ò mọ̀ pé wọ́n ní ojú wọn fọ́ wọ́n tẹríba fún mi ọpọlọ wọn dàrú wọ́n bọ́lẹ̀ ilẹ̀ tó dá taráyé ń bọ̀ ilẹ̀ ògùn wọn ṣe bíṣẹ́ rẹ ni aráyé ṣìnà wọ́n fàjẹ́ ṣèyá wọn kò ṣó ṣe bàbá lọ́jọ́ ẹbọ pé kò ṣó mú wọn dájọ́ àjẹpẹ́dọ̀ síbẹ̀ lọ́jọ́ ogúndé wọ́n gbalẹ̀ aláwo. You'll be surprised that even at this age, at this century, some people are still worshiping ground, ilẹ̀, wọ́n bọ ilẹ̀, wọ́n bọlẹ̀. They still use human being as their backbone. Pé àwọn tó ń tì wọ́n lẹ́yìn, ìyá kan ló ń tì wọ́n lẹ́yìn. Let God be the pillar of your life this year. Let Jesus Christ be the pillar of your life. And desist from worshiping idol this year. Never idolize anything. Even human being, don't idolize them. Don't idolize anybody. Worship God alone. Give glory due to God. Give it to Him. All the glory that due to our God, give it to Him. This year, never idolize anything. Even your children, don't idolize them. Anybody, don't idolize them. Ọlọ́run nìkan oníká fi ọpẹ́ fún ọdún ìmọ̀ ń bọ̀. Onífàpẹ̀rẹ̀ amúdàwọn àgbàlọ́ apapín ìdáwó àṣepọ̀ tí mo lọ lọ́jọ́ ogúndé mọ́sálólúwa èmi mọ̀ ọ́ o ọlọ́run mi ṣé bí ìwọ ni olórí ogun ìwọ ni ṣoṣo yìí olùpẹ̀rẹ̀mú olùpẹ̀gẹ́dẹ́ ìwọ lọ́lọ́lá ìwọ lónìí ògo àtọ́lá ìrẹ́ ní Jésù lọ́nà òun nìyé òun lolùgbàlà Yorùbá gbàjọ́ wọn jó fún Jésù àwọn Haúsá wọn gbàjọ́ wọn jó fún Jésù ọmọ Ìgbò wọn gbàjọ́ wọn jó fún Jésù lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà Jésù. Ọkọ àlàyé yóò máa yìn ọ́. Ọkọ àlàyé yóò máa yìn ọ́. Olúmọdúpẹ́ pé mo wà nínú wọn.
Koko àlàyé yóò máa yìn ọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́. Now let me announce this to you. This year, I want you to really use Isaiah chapter 60. Use it to pray very well. Use Isaiah 60 to pray that all the promises in that Isaiah 60 should be fulfilled in your life. As from tomorrow morning, we want to have 3 days prayer and fasting. Prayer and fasting, ta fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀, àdúrà àti ìdúpẹ́ àti àjọyọ̀ ni. Àjọyọ̀ pé a ti borí lọ́dún yìí. Àjọyọ̀ wípé a ti borí ogun. A wá máa gbàdúrà lórí prayer line láti aago 6 ìdájí Houston, Texas time. 6 ìdájí sí aago 7 òwúrọ̀ ńlá máa gbàdúrà yẹn. Ẹ jẹ́ kí n pe nọ́mbà tí ẹ pè tẹ́ fi wọlé sórí prayer line. Let me give you the prayer line number. Ṣé ẹ ti mú gègé yín dání? Ẹ ti mú gègé yín dání? Okay. God bless you, my sister. God bless you. Happy New Year, ma. Sholaide Ayola Emmanuel. Also, Daniel Olabisi, God bless you. God bless you. God bless you. Happy New Year, sir. Happy New Year, my sister Tope. Antonia Temitope Erinle Adewole. Happy New Year. Happy New Year to you all. God bless you. Ọdún èyí, ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Lónìí mo sọ fún wa wípé interaction òun la fẹ́ ní pẹ̀lú ara wa. Ó bá láǹfààní àti pè wọlé, o lè pè wọlé. Bá fẹ́ kí wa, bá fẹ́ prayer point, o fẹ́ dúpẹ́, o fẹ́ jẹ́rìí, o láǹfààní àti ṣe. You can call me now. You can call me now. I will pick it on +1 281 857 3658. +1 281 857 3658. Ṣùgbọ́n nọ́mbà tá a máa fi gbàdúrà wọlé láàárọ̀ ọ̀la fún ọjọ́ mẹ́ta, àárọ̀ sátidé, àárọ̀ kí la ti ń pè, àárọ̀ Thursday ọ̀la, àárọ̀ Friday, that is 6 to 7 Eastern Texas time. Then láàárọ̀ sátidé a máa wá lọ àníṣe láàárọ̀ yẹn, a wá lọ pàdé ní church. A lọ pàdé ní church. A gbìyànjú kan gbé sórí Facebook. A lọ pàdé ní church láago 9 sí aago 12. A fi wà níwájú Ọlọ́run. Kí ni à ń ṣe o? Àdúrà ọpẹ́ àti àdúrà àjọyọ̀, àwẹ̀ fún ọpẹ́ àti fún àjọyọ̀, fún ìṣẹ́gun. We are going to celebrate in advance over the enemies of our life. We are going to celebrate the victory ahead. Kó tó di pé àwẹ̀ gbogbogbò ti jọ ó bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin tó jẹ́ olólùfẹ́ ètò yìí, ẹ jẹ́ ká key into it. Ọdún yìí jẹ́ ọdún ògo. Wàá rí ògo lò, wàá rí tiẹ̀ ṣe. It's a year of turnaround, great turnaround. Tó yẹ pé nǹkan tọ́lọ́run máa ṣe, amazing. Ẹlòmíì, àwọn nǹkan kan wà tí wọ́n gan fúnra rẹ̀ ó ti tilẹ̀kùn ẹ̀ pa wípé kò possible mọ́ fún ọ. Ọlọ́run máa ṣílẹ̀kùn yẹn lọ́dún yìí. Ọlọ́run máa ṣí nínú ọdún yìí. Prayer line tí a máa lò ní 605 313 5111. Lẹ́ẹ̀kan sí 605 313 5111. Access code, nígbà tẹ́ bá ti tẹ nọ́mbà yẹn, a sọ fún yín wípé kò press access code. Tó bá ti sọ bẹ́ẹ̀, you now press 180 778 #. Lẹ́ẹ̀kan sí 180 778 #. Ó ní nọ́mbà tí ẹ máa fi access ẹ wọlé. Lẹ́ẹ̀kan sí, the prayer line number is 605 313 351. No. 605 313 5111. Once again, 605 313 5111.
11. The access code is 180778 hash. Once again, 180778 hash. Ọ̀nà ni nọ́mbà tí a máa tẹ̀ tí a fi pè wọlé mò ń bọ̀. Jẹ́ o, ọjọ́ mo ti ń rókun kò gbẹ́rí, ọjọ́ mo ti ń rọ́ṣà kò má gbẹ́, ọjọ́ mo ti ń rọrùn kò jẹ́ àlùlẹ̀, iṣẹ́ Olúwa ni. Shiyabani, shiyabani, shiyabani rai. Shiyabani, shiyabani, shiyabani rai. Obangeli mashito, shiyabani rai. Shiyabani, shiyabani, shiyabani rai. Shiyabani, shiyabani, shiyabani rai. Ubangiji mashitum, shiyabani rai. Shiyabani, shiyabani, shiyabani rai. Shiyabani, shiyabani, shiyabani rai. Obangeli mashito, shiyabani rai. Inasamu, Yesu yadawo. Inasamu, Yesu yadawo. Inasamu, Yesu yadawo. Inasamu, Yesu yadawo. Uriachan, akwai Uriachan. Uriachan, Santa Fe, Santa Fe. Uriachan, akwai Uriachan. Uriachan, Santa Fe, Santa Fe. Inazamu, Yesu yadawo. Inazamu, Yesu yadawo. Inazamu, Yesu yadawo. Inazamu, Yesu yadawo. Uriachan, akwai Uriachan. Uriachan, Santa Fe, Santa Fe. Níbo ló wà tí Jésù bá dé o? 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 Ilé kan wà fún mi, ilé kan wà. Ilé kan wà fún mi nínú ògo. Níbo ló wà tí Jésù bá dé o? 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 Ilé kan wà fún mi, ilé kan wà. Ilé kan wà fún mi nínú ògo. Ilé kan wà fún mi, ilé kan wà. Ilé kan wà fún mi nínú ògo. No controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. No controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. Highly lifted up, there is no one like you. Hallelujah. You are highly lifted up, there is no one like you. Hallelujah. You are the most high. You are the most high. You are the most high God. You are the counselor. You are the most high. You are the most high God. The King of You Kings. are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. Most central in You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God.
tó ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Ọlọ́run tí ó ṣọ́ wa títí di àkókò tí a wà yìí, orúkọ rẹ̀ ga ní ìgbà gbogbo. Ká máa yìn lógo ní gbogbo ìgbà, ká máa fi gbogbo ọpẹ́ fún un. Nínú ọdún yìí, ọdún ayọ̀ lọ́dún yìí máa jẹ́ fún wa o. Ọdún ìbùkún lọ́dún yìí máa jẹ́ fún wa o. Ọdún ìṣelógo lọ́dún yìí máa jẹ́ fún wa o. Ọdún ìgbéga lọ́dún yìí máa jẹ́ fún wa o. Mo fẹ́ kó sọ fún Ọlọ́run, ẹ jẹ́ ká wo Àìsáyà yẹn, Àìsáyà tí à ń sọ yìí, ká wo orí 60 yẹn kó tó di pé a kúrò lórí ètò lónìí, torí pé àwa yan Ọlọ́run lógo léni ni, àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léni ni. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ kínní, ká tiẹ̀ kọ́kọ́ lo ẹsẹ̀ kínní yẹn kọ́kọ́ confess yẹn ná. Bó ṣe wọnú ọdún tuntun, ó ní dìde tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Olúwa yọ lára rẹ. Sọ pé màá dìde nínú ọdún yìí, lórúkọ Jésù wàá sì dìde nínú ọdún yìí. Ògo rẹ máa búyọ nínú ọdún yìí, ọ̀nà máa ṣí fún ọ nínú ọdún yìí. Inú àhámọ́ tó ti wà fún ọjọ́ pípẹ́ tí ọ̀sẹ̀ tó rántí ẹ̀, Ọlọ́run máa gbé ọjà gbangba lọ́dún yìí. Ọlọ́run máa pè ọ jáde. Àwọn ire kan tó ti ń lé láti ọjọ́ tá a ti bí ọ tí ọ̀tẹ̀ ọ lọ́wọ́ lọ́dún yìí, lórúkọ Jésù Olúwa máa gbé jáde. Ọdún oníbejì la wà yìí, ọdún double 2020, lórúkọ Jésù ire oníbejì Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún ọ. Oore tó kọjá òye ènìyàn tí a lè fi ọpọlọ rò, ẹ̀mí mímọ́ kó yọ̀ǹda ẹ̀ fún ọ nínú ọdún tí a wà yìí ní orúkọ ti Jésù Kristi. Kó orí tiẹ̀ ṣe o, kó rà àánú gbà, kí ọ̀nà kó ṣí fún ọ lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́. Ká láàánú wá ọkàn, kó lóore wí ọkàn lórúkọ Jésù. Bọ́bá ti ń kanlẹ̀kùn, bẹ́ẹ̀ ni kọ́nà ò máa ṣí fún ọ. Bọ́bá ti ń kanlẹ̀kùn, bẹ́ẹ̀ ni kí ọ̀nà kó máa ṣe kíni, kó máa ṣí fún ọ, kọ́nà kó máa là fún ọ. Ká láàánú kó wá ọkàn lórúkọ Jésù. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni kò fìyè fún o. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyè fún ọ. Ẹ̀ka hallelujah. Hallelujah. Wólẹ̀ fún o. Ẹ wólẹ̀ fún o. Ẹ ké ògo. Ké ògo. Sọ́lọ́run wa. Sọ́lọ́run wa. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyè fún ọ. Ọlọ́run mi, ìyanu ìyanu, akakatirika, akakatirika, onípẹ̀lú ògo, alùdẹ̀mùdẹ̀mù, wòmí, olórí aríran, òjijì ọlá rẹ̀, òjìgòjìgò, aláìnípẹ̀kun, àgbèrègèdè, níbẹ̀ lóde ọ̀run, alùgbàgbàgbà, abalẹ̀ hamilẹ̀, abùkì amòkè, agbára àìlópin, ògbòmùgbòmùgbòmù, òbìrìkìtì ayé, òbìrìkìtì ọ̀run, òun nìkan ni, aláyé alòun, òun nìkan ni, alòun gbàṣẹ, ọba tí ń gbani ni, ọba tí ń lani ni, ọba tí ń rí ni ni, ọba tí ń sọ́ni ni, ọba tí ń kọ́ni ni, ọba tí ń yéni ni, alágbàgbéyàwó, olùpilẹ̀ṣẹ̀, òun láláṣẹ, ẹ̀ka òdodo, balógun ìgbàlà. Ọlọ́run mi, àwọn kan ń wò ọ́, wọn ò mọ̀ pé wọ́n ni, ojú wọn fọ́, wọ́n tẹríba fún gi, ọpọlọ wọn dàrú, wọ́n bọlẹ̀, ilẹ̀ tó dá, taráyé ń bọ̀, ilẹ̀ òdò wọn, ṣebíṣẹ́ rẹ ni, aráyé ṣìnà, wọ́n fàjẹ́ ṣèyá, wọ́n kò ṣó ṣe bàbá, lọ́jọ́ ẹbọ pé oṣó mú wọn dájọ́, àjẹfẹ́dọ̀ síbẹ̀, lọ́jọ́ Ògúndé, wọ́n gbalẹ̀ aláwo, ó ní fapẹ̀rán, amúdàwọn àgbà lọ, apapín ìtawó, àṣepọ̀ ń tì wọ́n lọ, lọ́jọ́ Ògúndé, Musa lolúwa, èmi mọ̀ ọ́ o, Ọlọ́run mi, ṣé bí ìwọ ni, olórí ogun, ìwọ ni, ṣoṣo ìjìnlẹ̀, olùpẹ̀rẹ̀mú, olùpẹ̀mẹ̀rin, olùpẹ̀gẹ̀dẹ̀, ìwọ lọ́lọ́lá, ìwọ lónìí, ògo àtọ́lá, tìrẹ ni Jésù,
lọ́nà òun nìyé òun lolùgbàlà. Yorùbá gbàjọ́ wọn jó fún Jésù, àwọn Haúsá mú gbàjọ́ wọn jó fún Jésù, ọmọ Ìgbò mú gbàjọ́ wọn jó fún Jésù. Lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀, lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà Jésù. Ọkọ alààyè yóò máa yìn ọ́, ọkọ alààyè yóò máa yìn ọ́. Olúmọdúpẹ́ pé mo wà nínú wọn, ọkọ alààyè yóò máa yìn ọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o, iṣẹ́ Olúwa. I am so glad that our Father in heaven says of His love in the book He has given. Wonderful things in the Bible I see. This is the dearest that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves even me. Jesus loves me and I know I love Him. His love brought Him down, my lost soul to redeem. Yes, it was love that made Him die on the tree. Oh, I am certain that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves even me. Just rest, trust in it. You know, one thing I want you to know is that Jesus loves you, and nobody else can love you like your Maker. In respect of what you are passing through, in respect of what people are saying about you, in respect of circumstances around you, I want you to know that Jesus loves you. At least there's somebody who loves you, somebody who cares for you, somebody who knows you. He knows your name, he knows your address, he knows your phone number, he knows everything about you. There's nothing hidden to him. So my dear brother, my dear sister, this year is year of your double portion, double breakthrough, double favor, double miracle. As God will do something that it will amaze you, it will amaze people around you. So God can do this for this sister, so God can do this for this brother. This is your year. Don't lose hope. Don't lose hope. God is clearing the way ahead of you. Challenges may come, but that challenges is to your next level. It's your next level. I'm not talking of the next level that I'm talking about the positive next level. Positive next level. The level that God Himself has prepared for you. In Jesus, I know I am blessed. Satan is left from my soul, do not be. When I just tell him that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. He loves me. Oh, if there's only one song I can sing, when in His beauty I see the great King, this shall my song in eternity be. Oh, what a wonder that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves even me. If one should ask of me, how can I tell? Glory to Jesus, I know very well. The Holy Spirit will I not agree. Constantly witnessing Jesus loves me. I am so glad that Jesus loves me. He loves me. Jesus loves me. He loves me.
Jesus loves me. Jesus loves you. He loves everyone. I want to thank every one of you who have been listening to us. And I want to thank you for all the encouragement you have been giving to us in ministry. I want to thank God for the life of the sister that is doing the backing up of this song. Sister Bumi Elvis Dioru, formerly Bumi Osho. She's a good psalmist. She's a good psalmist. Has good voice. Is a professional musician. I thank God for her life, for her ministry. Hope one of these days she's going to come to our church to minister and praise God with us here in Jesus' name. And surely we surely come to pass this particular year in Jesus' name. I say Happy New Year to you all once again. This year is your year, and never mess up with any opportunity given to you this year. No matter how little the opportunity is, please don't mess up with it. The Lord will help you, and the breakthrough is on your way. Joy is on your way. Victory is on your way. Blessing. All these goodies are on your way this year. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me and me. As I'm rounding up, I want to remind you of 3 days fasting. Starting from tomorrow morning, we'll be meeting on prayer line between 6 a.m. and 7 a.m. It's a prayer of thanksgiving. It's a
fasting of thanksgiving. It's a fasting of celebration. The victory ahead, and we are going to even use the Isaiah 60 to pray hard in the mighty name of Jesus, and everybody will be richly blessed. Then on Saturday morning by 9 o'clock, 9 a.m. to 12, we'll be at God's presence to come and celebrate, praising God, worshiping God, giving thanks to God. Come, let's celebrate together. Let's give praises to God. Let's worship God. At least from the beginning of the year, let's start with praises, and the Lord will bless you. Then on Sunday, we do our official and general thanksgiving as a Redeemed Christian Church of God. And you will richly be blessed in the mighty name of Jesus. As I said, that the number to call for prayer line, the number to call is 605-313-5111. Once again, 605-313-5111. The access code is 180778#. 180778#. That is the number you will use to come in. The Lord will bless you. Happy New Year to you all once again. Ọdún ayọ̀ lọ́dún yìí jẹ́ fún wa o. Ọdún ìbùkún ni. Ẹ jẹ́ ká jó káyọ̀ ká dúpẹ́ níwájú Ọlọ́run. Ó ti dára fún wa. Ayọ̀ wa ti dé, ìbùkún wa ti dé, ìgbéga wa ti dé. Pẹ̀lú ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí. Ayọ̀ náà la fi parí ẹ̀ lórúkọ Jésù. Somebody is asking, what's my name? My name is Pastor Kunle. Pastor Kunle, or you just say PK. No, Pastor Kunle. Some people say Pastor Kunle Omalaafin. Yes, it's Pastor Kunle Omalaafin. Some people say Pastor Adekunle Stephen Adedeji. You can say everything, anything, Kunle. Or to make it simple, just say PK, Pastor Kunle. You can reach me through my number +1 281 857 3658. Once again, +1 281 857 3658. God bless you. Happy New Year. Calling to me to come up higher, have dominion, be multiplied, ruling this life, be anointed. Hallelujah, sing to my King. Hallelujah, live and reign. I will go higher, Then don't forget, every third Saturday of the month, we always have a prayer mountain. Orí òkè kókó àdúrà mi, a máa ń wà ńbẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ sí aago 12. Ṣùgbọ́n lọ́dún yìí, ìyàtọ̀ kan tó máa wà ní wípé quarterly, a máa ní 7 hours prayer. A máa ní 7-hour prayer. Ìbápàdé àtòkè ní Saturday kẹta náà ni o, but tó bá ti di quarterly, a wà ńbẹ̀ látago 9 títí dago 4 ìrọ̀lẹ́. So àkókò tọ́lọ́run bá ti gbà ọ́ láàyè, to the glory of God, I will be in his presence. Àwa àwájú ọ̀tá ńbẹ̀, a máa gbàdúrà. Wọ́n náà wọlé kó gbàdúrà tiẹ̀. Tọ́lọ́run bá dẹ̀ fún ẹ lórí ọ̀fẹ́, tíṣẹ́ rẹ̀ ò di ọ lọ́wọ́, o lè dúró throughout. Wọ́n tí iṣẹ́ rẹ̀ bá bọ́jẹ́ 1 hour ló gbà, 2 hour ló gbà, tó wọlé tó jáde. Ṣùgbọ́n ẹni tó fẹ́ dedicate ara ẹ̀ gan, tó fẹ́ rí lè fẹ́ bá Ọlọ́run ṣe, wàá ti program rẹ̀ sí wákàtí 7 yẹn. Má pàdánù ẹ̀. It's going to be great. It's going to be awesome. Every quarter of the month this year is going to be great. It's going to be awesome. And then we will soon start our African praise, and it's going to be powerful. Our African praise this year, I believe at least we are going to do one around April, to the glory of God. Just get ready. This year is a year of our breakthrough.
year of great turnaround. There's going to be a new dawn. In Jesus' mighty name, amen. Happy New Year. Somebody say, where is our church? Is located in Houston, Texas. In Houston, Texas, our church is located at number 11965. 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas, 77099. You know, it's Bisonet by Kako, right? That is number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas, 77099. We do pray in English, we do pray in Yoruba. But when it comes to real prayer, most especially we pray in our local language. And kò ṣe ọ̀pọ̀lọpọ̀ miracle testimony pọ̀ rẹpẹtẹ ìtàtí ẹgbà ní last week tó kọjá ẹ̀rí tí ń jáde àwọn èèyàn tí ń jáde ẹ̀rí tí ń jáde gidi gan wọn náà máa lẹ́rìí tiẹ̀ lọ́dún yìí lórúkọ Jésù. Hello ma. Okay, ẹ jẹ́ kí n wá pàdé yín wa. God bless you. Okay ma.